ni wọ́n ní kẹ́ni kọ̀ọ̀kan wọn kí wọ́n mú the sum of 5 million naira wá àwọn mẹ́sàn-án wọ́n ní kó mú 5 million naira wá pẹ̀lú ṣọtí méjì ẹni kò ní agbára ìsìn la máa mọ̀ bóyá Portable lò àbí kò lówó Portable gbogbo ọṣẹ oṣúlẹ̀ ogun ajé olówó ni ẹ oní owó ọṣẹ oṣúlẹ̀ ọṣẹ kìíní kan ọṣẹ gbà lówó ìsìn la ṣe máa mọ̀ bóyá olówó àbí olówó yes ẹ̀yẹ̀yàn àwọn ọṣẹ Portable tí wọ́n kó mẹ́sàn-án ni wọ́n àwọn artist yẹ tí wọ́n kó ní odógún bá mẹ́sàn-án ni wọ́n àwọn ọlọ́pàá dẹ̀ ti kó lọ sí kóòtù lónìí àbọ̀bọ̀ kóòtù yẹn ni pé wọ́n fún wọn ní bail àwọn mẹ́sẹ̀sán yẹn wọ́n fún wọn ní bail wọ́n gáàtì wọn ní bail ṣùgbọ́n kí ni condition bail wọn ní agbára condition bail yẹn ó ti lágbára jù ẹnì kọ̀ọ̀kan wọn 5 million naira kì í ṣe gbogbo wọn lẹ́ẹ̀kan náà ní 5 million o ẹnì kọ̀ọ̀kan wọn 5 million naira pẹ̀lú ṣọ́ọ̀tì méjì tọ́bọ̀dé calculate ẹ̀ ẹ̀yẹ̀yàn 5 million naira times 9 èló nìyẹn 45 million naira that is the sum of 45 million naira ní Portable fẹ́ ná báyìí láti fi bí làwọn ọmọọṣẹ́ hey ìsìlẹ̀ àmọ́ bí Portable lówó lóòótọ́ gbogbo àwọn ọṣẹ tó máa ń kó jáde yẹn ọṣẹ oṣólẹ̀ ogun kìíní kan ogun gbá ogun àwo this is the time to know now wípé ṣe Portable lówó lóòótọ́ àbí kò lówó Portable kọ́ ló máa jẹ́ kí ilé kó jẹ́ the end of your career torí pé ilé tó ṣe yìí ní agbára àwọn ìjọba wọn ò dẹ̀ fi ọwọ́ kékeré mu yes ẹ máa rí pé nísìnyí báyìí Portable lè ṣe fídíò Portable lè gbójú jáde kí ló fà á torí pé kéṣe lè serious o tí kéṣe yóò bá serious ni Portable máa ti ṣe fídíò yes Portable máa ti sọ̀rọ̀ gbogbo ọlọmọ Portable dáadáa kéṣe lè lé ó lé gán táìsọ̀ ilẹ̀ tí ìrìn Portable kó sọ̀rọ̀ o táìsọ̀ ilẹ̀ fi Portable kó jáde o torí pé kéṣe lè òkè ṣe kékeré o ẹ̀yẹ̀yàn àwọn ọmọ ṣẹ̀gẹ̀ tó wà ní ẹ̀wọ̀n báyìí nísìn torí pé wọn àìtí meet bail condition wọn báwo ni wọ́n ṣe fẹ́ meet bail condition yẹn báwo ló ṣe fẹ́ meet ẹ̀ ṣé Portable lè kó 45 million naira kalẹ̀ ṣá mo béèrè tó lè kó kalẹ̀ fún àwọn mẹ́sẹ̀sán ṣé Portable lè kó kalẹ̀ I'm not sure bí ó lè kó kalẹ̀ kò lè kó kalẹ̀ àwọn ẹ̀ ti wọ́ gà ó ní ìsìn báyìí wọ́n máa ti lọ rìmáàndì wọn báyìí rìmáàndì ni wọ́n gbé wọn lọ báyìí mo sọ́ọ́dì fún àwọn ọmọ ọlọ́mọ mo pìtì àwọn ọmọ ọlọ́mọ mo pìtì wọn torí pé Portable wàhálà ti pọ̀jù fìtínà ọ̀la ti pọ̀jù kí ló dé ṣòwò nìkan ni ṣé mo pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ sí Portable tẹ́lẹ̀ tó harass àwọn ọlọ́pàá ṣé mo pé àwọn ọlọ́pàá ní Portable harass tó fi ìbínú lọ gbé nígbà yẹn nísìnyí náà àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ tí wọ́n mójútó property and land òun ni Portable náà tó náà wá gidi tó dẹ̀ tún lé òkú bá wọn débi pé àwọn yẹn àwọn pípù yẹn wọ́n dẹ̀ wá peacefully làwọn pípù yẹn wà yẹn àwọn pípù yẹn wọ́n wá peacefully ni o nígbà tí àwọn pípù yẹn tí wọ́n dọ̀dọ̀ Portable wọn ò tiẹ̀ bá lé but àwọn pípù yẹn wọ́n ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ kó tó di ọjọ́ tí Portable náà wọ́n yẹn wọ́n ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ nígbà tí wọ́n wá tẹ́lẹ̀ yẹn wọ́n kọ́kọ́ notice wọ́n dẹ̀ sá Portable níwèé kí ni wọ́n dẹ̀ sọ wọ́n ní kí Portable kó dọ́kúmẹ́ǹtì ẹ̀ wá hòtẹ́ẹ̀lì tó ń kọ́ lọ́wọ́ yẹn Odògùbà àtàwọn ilé mi tó ẹsẹ̀ ń kọ́ lẹ́gbẹ̀ẹ́bẹ̀ òun ni wọ́n fa kíní x yẹn sí kí bọ́ ṣe máa ń fa kíní x yẹn wọ́n dẹ̀ ní tí Portable bá ti kó dọ́kúmẹ́ǹtì wá tí dọ́kúmẹ́ǹtì bá ti wà real àwọn máa cancel ẹ̀ the next thing wọ́n wá padà wá wọ́n wá rán Portable létí ní wàhálà tó ṣẹlẹ̀ yìí ló ṣẹlẹ̀ bí wọ́n ṣe débẹ̀ wọ́n bá Portable lé bàbá Portable ni wọ́n bá ṣùgbọ́n bàbá Portable tí wọ́n bá àwọn èèyàn ti ṣe fún dáàdì Portable bọ́wọ́n yẹn ṣe ṣe fún dáàdì Portable àwọn èèyàn sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni Portable dé pẹ̀lú ọ̀kadà kí ni Portable kọ́kọ́ ṣe ó kọ́ gbé fídíò jáde Portable ó wá ń pariwo èmi ni town planner ó wá ní káwọn ọmọọṣẹ́ rẹ̀ àwọn artist yẹn ó ní ká máa pariwo town planner
àwọn yẹn náà pariwo town planner olóhùn lòun ṣe títì olóhùn lòun dá yẹpẹ̀ olóhùn lòun faná sí gbogbo àdúgbò ó ní òun gangan ni olórí àwọn town planner òun gangan ni town planner gbogbo Ṣàngó mọ́jà náà lógbò òun lòun ṣe. The next thing ó kàn ní káwọn ọmọọṣẹ́ yẹn kọ́ máa lu àwọn pípù yẹn nìyẹn báwọn yẹn ṣe lù wọ́n nìyẹn o níbi tó tún lù wọ́n lọ́wọ́ láti pọlọ́pàá ni àwọn ọlọ́pàá dé dídé náà àwọn ọlọ́pàá dé báyìí káyì síbẹ̀síbẹ̀ náà Portable stop Portable ṣì ń nà wọ́n lọ pọlọ́pàá ṣe dé yẹn Portable ṣì ń nà àwọn pípù yẹn lọ nígbà tó kọ́ ọlọ́pàá débẹ̀ wọ́n sì ń lẹ́kọ̀ọ́ mọ́ àwọn òṣìṣẹ́ ìjọba yẹn wọ́n sì ń lẹ́kọ̀ọ́ mọ́ wọn kódà wọ́n tún lẹ́kọ̀ọ́ mọ́ àwọn ọlọ́pàá papọ̀ mọ́ àwọn pípù yẹn why so àwọn ọlọ́pàá wọ́n sáré kó àwọn pípù yẹn lọ àwọn òṣìṣẹ́ ìjọba yẹn wípé àwọn yẹn wọn ní permission láti arrest yes àwọn òṣìṣẹ́ àwọn tó ń ṣe ilẹ̀ yẹn wọn ò ní permission láti arrest èèyàn àwọn ọlọ́pàá tí wọ́n pè wá àwọn ni wọ́n wá rescue àwọn pípù yẹn bọ́dẹ̀ ṣe rescue àwọn pípù yẹn àwọn ọlọ́pàá yẹn wọ́n kó àwọn pípù yẹn lọ Portable sì ń lẹ́kọ̀ọ́ mọ́ wọn o Portable order káwọn ọmọ rẹ̀ kọ́ máa lẹ́kọ̀ọ́ mọ́ àwọn pípù yẹn ni o pọ̀pọ̀ mọ́ ọlọ́pàá wọ́n ṣe kọ́kọ́ gbà yẹn àwọn ọlọ́pàá yẹn wọ́n ṣe kí ni wọ́n kọ́kọ́ gbé àwọn ènìyàn lọ náà láti lè rescue life wọn. nígbà táwọn ọlọ́pàá yẹn máa padà bọ̀ báyìí àwọn gbé van dání àwọn van bíi mẹ́rin ìbínú lọ́lọ́pàá yẹn gbédè tí nẹ́ẹ̀sì báyìí ọkọ̀ gbogbo tó wà bẹ́ẹ̀ gbogbo tó wà lọ́dún gúbà pátálákọ̀ kò ṣẹ́kù ẹnìkan àti òṣìṣẹ́ ẹ̀bẹ̀ àti òṣìṣẹ́ ẹ̀bẹ̀ wọn kò ẹ̀tọ́ wọn tó tó wá ìmájì mi ni àní kọ́sítọ́mà tó tó wá mutí ń bẹ̀ wọn kò wàláì àní mọ́tò tó wà ń bẹ̀ wọ́n tún tó lẹ̀ tẹ́ẹ̀fì mọ̀ pé kéèsì yóò ṣe kéèsì kékeré o wọ́n tún kó mọ́tò àní ọmọ Portable kan ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò wọ́n pè ní Bonisco òun ò tiẹ̀ sí lọ́dọ̀ Portable o òun ti lọ wá ra mọ́tò rà pé ó wá gbé mọ́tò yẹn wá kí Portable Range Rover ni the next thing wàláì wọ́n tó lu mọ́tò bàbá yẹn lọ wàláì bàbá yẹn ò tiẹ̀ mọ kankan tẹ o wọ́n kọ́ gbé mọ́tò wá ní o ẹ fi mọ̀ pé kéèsì eléyìí ti ní agbára jù kọ́lọ́ mọ́ jẹ́ kéèlè jẹ́ the end of Portable wàláì mú pìtì ẹ̀ kọ́lọ́ mọ́ jẹ́ kékeré kó end career ẹ máa rí pé Portable ò lè jáde báyìí sí kò lè ṣáà nìtì torí pé kéèsì eléyìí lágbára ju gbogbo àtẹ̀yìnbá lọ kéèsì eléyìí this is a very powerful case Portable ò lè jáde báyìí sí kò lè jáde torí pé tó bá jáde ẹ máa rí pé ẹ jáde Portable ni kání tẹ́lẹ̀ ni a ti ṣe fídíò a ti pariwo a ti dọ́nu a ti kọ́ ní gan a ti release òní kání tẹ́lẹ̀ ni Portable ti release òní but báyìí nísìnyí ọ̀gbẹ́ni ọmọ ìyá mi ìsọ̀ndìrán o Portable lè gbójú jáde báyìí o nísìnyí àwọn ọmọ tí wọ́n kó lórógún bá ń sìn wọ́n ní kọ́ mú 45 million naira wá o fún bail condition wọn àti ṣọ́ọ̀tì méjì gbogbo ẹ̀rẹ́ jẹ́ 45 million naira bó Portable ti fẹ́ rí no ó tiẹ̀ dé Portable máa ní but só lè kólẹ̀ Portable lè kólẹ̀ láyé ó lè kólẹ̀ àwọn ọmọọṣẹ́ mẹ́sàn-án ẹlẹ́kùn níbo làwọn òbí àwọn ọmọ yẹn ti lọ rí 5 million naira lásìkò yìí no àwọn yẹn ní láti bá Portable sọ̀rọ̀ yes Portable nídìí kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ayé because ilé tó wọ̀ yìí kọ́lọ̀ ń yọ ń bẹ́ o mi ò bẹ́ràn kọ́lọ̀ má yọ ń bẹ́ o ṣùgbọ́n kọ́lọ̀ ń yọ ń bẹ́ ṣùgbọ́n ilé náà máa kóhun náà lẹ́kọ̀ọ́ torí pé ilé ní agbára tọ̀ nǹkan tó bá bọ̀ ní kọ́ọ̀tì nìyẹn o bail condition tó fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní pé kọ́ 5 million naira wá báyìí nǹkan tó bá bọ̀ ní kọ́ọ̀tì nìyẹn kọ́lọ̀ ń yọ ń bẹ́ o okay.